àwa ò ní gbà o ẹ ti pín ilẹ̀ Òwòrò mọ́ra yín lọ́wọ́ ṣíàmánu kò ṣọ̀fẹ́ ó mọ̀ pa o ọba Òwòrò ẹ mọ̀ pa o tó lọ lọ́wọ́rò yìí o àwa ò ní gbà o bí nǹkan kan bá ṣe ilé mi ẹ ò ní fi ọmọ sílẹ̀ nínú ayé ìkẹ́ tó lọ èmi ni mo sọ bẹ́ẹ̀ gbogbo yín pátá tí anything bá ṣe ilé tèmi ní Òwòrò ẹ ò ní fi ọmọ sílẹ̀ láyé ìkẹ́ tó kù nínú ayé èmi ni mo sọ bẹ́ẹ̀ ẹ̀yẹ lọ́kọ́ sílẹ̀ kì í ṣe gbogbo èèyàn lẹ́lẹ̀ fìyà jẹ bí ilé mi yẹn bá go down Olówòrò of Òwòrò Ọlọ́run Tóyìn mo fi Ọlọ́run búra ẹ̀ ohun tí àjọ máa fà nílẹ̀ tájọ máa fà nínú ayé yìí tájọ máa fà either spiritual or physical ẹ̀rù Ọlọ́run máa bà ẹ́ ọwọ́ àwọn bàbá yín ni àwa ti ra ilẹ̀ nítorí pé ẹ wá jí ọmọ Tinubu ìyẹn ni ìyá yìí gò tí ẹ ti gbọ́dọ̀ jí àwa gbé Tinubu you are in question nítorí pé wọ́n jí ọmọ ẹ wọ́n dẹ̀ lè ṣe ohun tó bá wù wọ́n wọ́n wá lọ sọ ilẹ̀ Òwòrò bóyá wọ́n sọ di accusation àdónà ọ̀wọ́ wọ́n wá lọ da ọwọ́ mú ilẹ̀ Òwòrò wọ́n lọ fọ ilẹ̀ tí wọ́n gbà ní Òwòrò ní ìgbà kan tí ọba Òwòrò kò sí bó ṣe lè jẹ́ so I am talking about ọba Olówòrò of Òwòrò ọba Ọlọ́run Tóyìn Olówòrò of Òwòrò ilẹ̀ tí wọ́n gbà kò sí bó ṣe lè jẹ́ o gbọ́dọ̀ mọ̀ nípa ẹ̀ wòlíì náà wá o bẹ́yàn kan bá lé òun ọba àwa wòlíì àwa máa ru ẹjọ́ ẹ̀ fún ayé àárú ẹjọ́ ẹ̀ fún Ọlọ́run àárú ẹjọ́ ẹ̀ fún ilẹ̀ tájọ ń gbé nítorí pé ẹni tó bá da ilẹ̀ máa pa ni. Now ilẹ̀ tí wọ́n gbà in the previous one ní gbogbo ibi tí bẹ́gà wà yẹn tí wọ́n wá ń san field tí wọ́n gbà yẹn máa àtàṣe ẹ̀ mọ́nú fídíò yìí 60 million naira ni wọ́n ń tà. Now gbogbo tí mo sọ kì í ṣe 2 years 3 years ago náà ni wọ́n lọ fọ́ dodo bẹ̀ yẹn wọ́n fọ́ dodo bẹ̀ wọ́n gba ilẹ̀ bẹ̀ wọ́n wá san field yẹn they are now selling it pé kò sí ohun tó lè ṣẹlẹ̀ nínú ìlú tí ọba ò ní mọ̀. Mo ní ìdí orí ọ̀fẹ́ kí èmi pẹ̀lú ẹ ọba Olówòrò of Òwòrò ọba Ọlọ́run Tóyìn kémi pẹ̀lú ẹ kò fi ojú kan ojú báyìí ká béèrè question lọ́wọ́ ara wa pé kí ni wọ́n ń pè ní ọba. Ṣé tí wọ́n bá ní ọba ba lórí ohun gbogbo ṣé ó wá jẹ́ ilé tí àwa fi àárọ̀ wa jẹ̀yà lé lórí tí a kọ́ sílùú Òwòrò lẹ́yìn fẹ́ fọ́ lẹ́fẹ́ lọ́ máa ta ilé ẹ̀fẹ́ lómi if it is you don't sell it to other people ọ̀tọ̀ tún nìyẹn ẹ fọ́ ilé wa ẹ gba ilẹ̀ lọ́wọ́ wọn ẹ lọ ń ta ilẹ̀ yẹn fún another people are we crazy or you are crazy we need to know who is crazy between we and you. Èmi ò bẹ̀rù ẹ o ohun tí mo kàn nílò òun ni pé kẹ́kọ̀ọ́ fáìlì kéèsì kẹ́ni ẹgbẹ́ bàbá confam JP lọ sí nítorí ọ̀rọ̀ tí mò ń sọ yìí àwájọ lọ pàdé ní kóòtù lórí ilẹ̀ tí a fi owó ra wà tí a dẹ̀ ní dọ́kúmẹ́ǹtì tí bàbá yín tó kú bàbá ẹ̀ tó kú tó tẹ ìka nínú dọ́kúmẹ́ǹtì tèmi. I don't báwa ṣe wà yìí kì í ṣe gbogbo èèyàn lẹ́lẹ̀ fìyà jẹ bí ilé mi yẹn bá go down Olówòrò of Òwòrò Ọlọ́run Tóyìn mo fi Ọlọ́run búra ẹ̀ ohun tí àjọ máa fà nílẹ̀ tájọ máa fà nínú ayé yìí tájọ máa fà either spiritual or physical ẹ̀rù Ọlọ́run máa bà ẹ́. sódìbọ̀ inú mi á dùn ẹ jẹ́ kí fídíò yìí kan Olówòrò of Òwòrò Ọlọ́run Tóyìn ẹ jẹ́ kókò lára èmi kì í ṣojo akọni ni mí o àwọn èèyàn dẹ̀ mọ̀ mí òdú ni mí kì í ṣe àìmọ̀fólóko mi kì í ṣojo akọni ni mí iwájú ni bàbá tí wọ́n fi ń dọ̀fà ó ṣèwò àwọn òfẹ̀yìn dọ̀fà rí. Kò fún mi ní opportunity tèmi pẹ̀lú ẹ̀kọ́ wà níwájú ara báyìí ká béèrè question lọ́wọ́ ara wa why are you a king? Ọba tí ìyà ń jẹ àwọn ọmọ ìlú ẹ̀ tí kò dẹ̀ lè jáde wípé ta ló fọ́ ilé if your hand is not there. Ẹ wo gbogbo àwọn èèyàn tí wọ́n ti wà homeless báyìí nítorí pé ẹ fẹ́ ta ilẹ̀ 60 million. Family tó ti wà homeless láti on the wọn ọmọ ìlú ẹ̀ tí kò dẹ̀ lè jáde wípé ta ló fọ́ ilé if your hand is not there. Ẹ wo gbogbo àwọn èèyàn tí wọ́n ti wà homeless báyìí nítorí pé ẹ fẹ́ ta ilẹ̀ 60 million. Family tó ti wà homeless láti on the 6th of September 2025 it is more than 1 million family ní ìlú Òwòrò. Mo máa attach fídíò yìí ní ilẹ̀ tí wọ́n gbà tẹ́lẹ̀ that is the year ni mo ṣe fídíò yìí ilẹ̀ tí wọ́n gbà tẹ́lẹ̀ tí wọ́n fọ́ ibi tí wọ́n ti tán tà ẹ máa fi wọ̀nyí sìn nínú fídíò ẹ jọ̀ọ́. I am calling upon Tinubu, the president of Nigeria. Nítorí pé ẹ̀yin ni bàbá wọn ló ṣe ń ṣe gbogbo òṣì tó ń ṣe yìí. One of my interview mo ṣì máa débẹ̀ náà tí mo sọ mo ní Tinubu ò lè ṣèlú yìí. Ẹni tó interview mi ní kí ni ìdí tí kò ṣe lè ṣe mo nítorí pé àwọn tí wọ́n gbé Tinubu wọlé àwọn yẹn Tinubu kò ní ṣe lórí wọn tó pé wọ́n ti jọ ní agreement pé ohun tó bá wù yín ní kẹ́ lọ ṣe tó ń bá yàtọ̀ wọlé. If it is not so, Tinubu, I am calling upon you. I am calling upon Sanwo-Olu, the government of Lagos State. I am calling upon the local government chairman.
Oworonshoki, I am calling upon you. Gbogbo yín lẹ́jọ́ wà ńbẹ̀. Gbogbo yín pátá. Chairman Ikosi local government kò ṣọ̀fẹ́ local government ẹjọ́ wà ńbẹ̀ ni o. Ẹ mọ̀ ní 2 years ago gbogbo yín la wá bá o. Ọbaṣá tó ti kúrò ńbẹ̀ àbòṣì wà ńbẹ̀ ó mọ̀ o. Ọkla ó wà ńbẹ̀. Ẹ ti pín ilẹ̀ Òwòrò mọ́ra yín lọ́wọ́. Ẹ wá sọ àwọn èèyàn ẹ sọ àwọn èèyàn di homeless people. Ẹ ń fọ́ ilé onílé ẹ lọ sọ ilẹ̀ Òwòrò di accusation land. After ìgbà táwọn ará ilẹ̀ tán àwọn èèyàn ti ń gbé bẹ̀ tí kì í ṣe 50 years ọwọ́ àwọn bàbá yín ni àwa ti ra ilẹ̀. Nítorí pé ẹ wá jí ọmọ Tinubu ìyẹn ni ìyá yìí gò tiẹ̀ ti gbọdọ̀ jí àwa gbé. Tinubu you are in question nítorí pé wọ́n jí ọmọ ẹ wọ́n dẹ̀ lè ṣe ohun tó bá wù wọ́n wọ́n wá lọ sọ ilẹ̀ Òwòrò bóyá wọ́n sọ di accusation I don't know wọ́n wá lọ wọ́n mú ilẹ̀ Òwòrò wọ́n lọ fọ́. Táwọn bá dé House of Assembly àwọn yẹn láwọn ò mọ̀ nípa ẹ̀ wọn ò gbé kankan déwájú àwọn bó ṣe ní 2 years ago nìyẹn o. Tinubu, I am calling upon you. Kó tètè dìde lórí ọ̀rọ̀ Òwòrò báyìí. Oworonshoki Lagos. Wọ́n mess up Òwòrò báyìí. Wọ́n render àwọn èèyàn useless. Wọ́n render ẹlòmíì ti kú báyìí. Àwọn míì wà ní hospital báyìí. Àwọn kan tiẹ̀ ti ní stroke báyìí. Sanwó-Olú tí ọwọ́ ẹ̀ ò bá sí ń bẹ̀ dìde. Tí ọwọ́ ìwọ Sanwó-Olú gọ́vùnà Lagos State tí ọwọ́ ẹ̀ ò bá sí nínú ohun tó ń lọ lówó ó yá dìde o. Dìde báyìí. Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ bá mi share fídíò yìí kiri ẹ jọ̀ọ́ people are homeless more than thousands 1 million people are homeless báyìí ẹ kọ́ létí ẹni lára ẹni tó struggle láti kọ́ ilé ẹ̀yin jí owó ni o owó olówó lẹ́yìn gbà lẹ́ fi kọ́lé o èmi ni mo sọ bẹ́ẹ̀ ọmọ akínnímí àwa oníṣe à ń ṣèyàn tí wọ́n wá tán ló sá lọ sí Kútọ́nù kí ni mo fẹ́ lọ ṣe Kútọ́nù I am speaking on my right. Tí ẹ ò bá súnmọ́ wa àwa ò ní sọ nípa yín akọ ilé sí Òwòrò ara ilẹ̀ ní adẹ̀kọ adẹ̀ra ilẹ̀ tó legal not illegal land lọ́wọ́ àwọn bàbá yín kí ló dé. Please once again I am calling upon Tinubu the president of Nigeria sọ pé àwọn ọmọ ẹ yìí sọ pé àwọn ìwọ ni bàbá àwọn làwọn ṣe ń ṣe ohun tí wọ́n ń ṣe yẹn o lọ ń gba ilẹ̀ onílẹ̀ pẹ̀lú land grabber àwọn parasita ìjọba kan náà súnmọ́ wọn tọ́jọ́ ṣe Ọkla ẹ mọ̀ ń pa ẹ o. Ọkla House of Assembly ẹ mọ̀ ń pa ẹ o. Ọbaṣá bóyá oṣù wà ń bẹ̀ àbó ti lọ ẹ mọ̀ ń pa ẹ o. Àbí kẹ́kínní kan ó mọ̀ ń pa ẹ o. Gbogbo yín ni mò ń pè síta o. A máa fẹ̀dí gbogbo yín síta pátá. No matter ohun tó padà tún ṣẹlẹ̀ náà gbogbo yín pátá la máa fẹ̀dí yín síta. A ò nídìí láti fi Ọlọ́run bẹ̀ yín mọ́. A ò nídìí láti sọ fún yín nípa Ọlọ́run nítorí ẹ̀yin ò mọ Ọlọ́run a ò dẹ̀ lè fi Ọlọ́run bẹ̀ yín. Gbogbo yín pátá ní social media máa fi ẹ̀sìn yín wọ̀n síta. Land grabber olè ní gbogbo yín pátá. Ẹrù ògbè mi o ẹ̀bọ́n ni mo sọ yìí I am one man soldier ohun tẹ́ ẹ bá fẹ́ ṣe náà ni pé ẹ múwèé kóòtù yín wá alọ́pàdé kóòtù bí ọ̀rọ̀ ilẹ̀ Òwòrò ṣe rí tẹ́ ẹ̀ ń fọ́ ilé onílé mọ́ onílé lórí tí ẹ̀ ń sọ àwọn èèyàn gbogbo àwọn èèyàn di homeless a lọ sọ ní kóòtù no court order nothing no awareness ẹ kò dédé ẹ dẹ̀ ń fọ́ ilé onílé ẹ ti bà ayé àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn jẹ́ ayé àwọn ọmọ yín is at stake I am telling you bí nǹkan kan bá ṣe ilé mi ẹ ò ní fi ọmọ sílẹ̀ nínú ayé ìkẹ́ tó lọ èmi ni mo sọ bẹ́ẹ̀ gbogbo yín pátá tí anything bá ṣe ilé tèmi ní Òwòrò ẹ ò ní fi ọmọ sílẹ̀ láyé ìkẹ́ tó kù nínú ayé èmi ni mo sọ bẹ́ẹ̀ ẹ yọ lọ́kọ́ sílẹ̀ we on it àwọn ò fọ́ fún yín rárá títì ló wà nílẹ̀ ẹ ò rí títì ṣe ilé onílé lẹ̀ ń gbà look at the road ẹ ò bí títì ṣe mess up ẹ ò rí nǹkan kan ṣe ilé onílé ilẹ̀ onílẹ̀ ẹ wá parapọ̀ pẹ̀lú land grabber àtọ́ba Òwòrò àti land grabber àti àwọn ìjọba ẹ wá jọ para yín pọ̀ èmi ò fi àyín o máa dúró tì yín tán lórí ohun tí mo mọ̀ tí nǹkan bá ṣẹlẹ̀ nínú ìlú ọba ní láti mọ̀ nípa ẹ̀ kí lẹ jọba lé lórí àwọn tí ẹ jọba lé lórí lẹ̀ ń pa yẹn ń pa wọ́n díẹ̀díẹ̀ ẹ̀ ń pa wọ́n kẹ́ ẹ lè dá gbogbo Òwòrò àbí kẹ́ ẹ lè túbẹ̀ sí ń ta gbogbo Òwòrò ní 60 million 100 million we are on you and every eyes is on you. Ọba Olówòrò of Òwòrò Ọlọ́runtóyìn every eyes is on you. Ẹ wá pera yín lọ́mọ Tinubu tó bẹ ẹjọ́ ọmọ Tinubu sí ni ẹ wá emulate àwa ẹjọ́ ọmọ Tinubu tó gbogbo tẹ́ bá ti ṣe ni Tinubu ti fọwọ́ sí. Tinubu I am calling you now. I am calling upon you. If you don't know about it, dìde báyìí. People are rendered useless and homeless in Oworonshoki. Sanwó-Olú dìde. People are rendered useless and homeless in Oworonshoki. Chairman
kò ṣọ̀fẹ́ ó mọ̀ pa o ẹ ti pín ilẹ̀ Òwòrò mọ́ra yín lọ́wọ́ àwa ò ní gbà o ọba Òwòrò ẹ mọ̀ pa ohun tó lọ lọ́wọ́rò yìí o àwa ò ní gbà o a ò ní gbà o ẹ bá mi ṣíà fídíò yìí ẹ táàgì àwọn bloggers tí wọ́n lè bá mi gbé orúkọ mi ní baba confam JP àwọn a máa dáwọ́ nígbọ̀wọ́ I am not a blogger, I'm a prophet, you know. Òtítọ́ tí ń bá jáde, òtítọ́ ni mo wá ń sọ ta. Gbogbo ẹ̀yin bloggers ẹ bá mi gbé. Gbogbo ẹ̀yin bloggers ẹ dìde lórí ọ̀rọ̀ Oworonshoki, ẹ dìde lórí ọ̀rọ̀ ọba Oworonshoki, ọba Oworonshoki. Ó ti sọ àwọn èèyàn di homeless ní Oworonshoki. Ìyẹ́sàbọ̀d ẹ bá wa dìde. Ẹ̀yin bloggers àdàdà ẹ dìde. Gistlover dìde. People ọba Oworonshoki. Olówóró of Oworo ó ti sọ àwọn èèyàn di homeless people all because on target area ibi tí wọ́n kọ́lé sí it is useful for him and they are selling it 60 million now. Ẹ dìde please ẹ dìde ẹ bá mi share ẹ gbé kínní lọ sọ́dọ̀ Gistlover ẹ gbé lọ sọ́dọ̀ Esabod ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa if really you are a freedom fighter ẹ ṣàánú wa ẹ gbé lọ sọ́dọ̀ very dark man ẹ jẹ́ kí very dark man náà sọ nípa ẹ jọ̀ọ́ gbogbo bí kẹ́ bá mọ̀ pé ó ní agbára tí ọ̀rọ̀ Òwòrò yìí lè dé ẹ jọ̀ọ́ wọn ò kọ́lé sójú títì o kì í ṣojú títì o kì í ṣojú títì o ẹ dẹ̀ ń fọ́ ilé onílé 1 story building 2 story building àwọn ilé tó nice gan ẹ bá gbogbo ẹ jẹ ẹ fọ́ àwọn tí kò tiẹ̀ tó àwọn tí kò tó kò ó kù díẹ̀ káàtó fún tí wọ́n struggle láti fi kọ́lé ẹ fọ́ ilé wọn níbo lẹ fẹ́ jẹ́ kí wọ́n lọ. àwọn èèyàn yìí dẹ̀kẹ̀rẹ̀ àwọn lẹ́lọ́pọ̀ àwọn tí kò tiẹ̀ tó àwọn tí kò tó kò ó kù díẹ̀ káàtó fún tí wọ́n struggle láti fi kọ́lé ẹ fọ́ ilé wọn níbo lẹ fẹ́ jẹ́ kí wọ́n lọ. àwọn èèyàn yìí dẹ̀kẹ̀rẹ̀ àwọn lẹ́lọ́mbẹ̀ níbẹ̀ yẹn pé kọ́ vóòtì fún yín wọ́n vóòtì fún yín tán look at it now wọ́n tẹ́ sí sọ fún wọn èmi ò vóòtì ní tèmi títí tí mo máa fi kú láyé yìí mi ò lè vóòtì yín mi ò lè vóòtì anybody I know who to vote bó o bá ṣe dáadáa nobody will tell me to go and vote you can't even beg me but tẹ́ ẹ bá ṣe dáadáa àwa máa vóòtì yẹn tó jẹ́ ká vóòtì ni. Tinubu dìde bye lórí ọ̀rọ̀ Òwòrò báyìí ẹ jọ ẹ bá mi gbé sórí platform Lagos State ohun tí mo sọ yìí ẹ bá mi gbé sórí platform àwọn ti president náà ó gbọ́dọ̀ rí ẹ jọ mo bẹ̀ yín gbogbo tó ti máa rí ẹ̀yin ọmọ Nàìjíríà tó tọ́ tó ń fẹ́ justice tó dẹ̀ fẹ́ jẹ́ kí ẹ̀mí bọ́ ẹ ṣí àbíjọ ìfọ̀mùsẹ́ mi ò ní ìdí kí ẹ wá máa kí mi pé bàbá sorry Ọlọ́run máa ṣe mí fún yín no don't worry ìyẹn wà lọ́wọ́ you don't need to greet me you don't need to bàbá sorry no èyí tó wà nílẹ̀ yìí ẹ jẹ́ ká mójútó náà wọ́n ti fọ́ta àwọn kan jọ sátidé o lánàá ni wọ́n tún mú ọ̀dà wá sí tọ̀dọ̀ tiwa gangan tó ní àwọn máa sùn bẹ̀ ní in 24 hours kí àwọn èèyàn máa kó jáde ẹ rí bí wọ́n ṣe kí ló dé ilẹ̀ tààrà lọ́wọ́ àwọn bàbá yín lówó bówó a ò ní gbà o ara lẹ̀ ni o a ò tọrọ ilẹ̀ o adẹ̀ra ilẹ̀ tó legal not illegal land nígbà tẹ́ dé ẹ̀yin lẹ́mú tẹ́ lọ ṣe nígbà tẹ́ ti mọ̀ pé ẹ fẹ́ pín fún àwọn government parasita tó wọ́n ń bá yín fọ́ ilé ẹ̀yin lẹ́mú tẹ́ lọ ṣe lórí ilẹ̀ o ilẹ̀ tààrà it is legal land o àwọn èèyàn tí ń gbé bẹ̀ kí kì í ṣe 80 years o it is a legal land o ẹ̀yin wá dé nítorí ẹjọ́ ọmọ Tinubu ẹ fẹ́ máa gbalẹ̀ onílẹ̀ with ìlú tó ti lajú Oworonshoki ìlú tó ti lajú ni o ẹ bá mi ṣí àì ẹjọ dé president ẹ wo bí mi òtítọ́ ni mò ń sọ náà bá dé kóòtù wọn ẹ jẹ́ ká ẹ múwèé kóòtù wa máa jọ débẹ̀ èwo ni ká wá máa fọ́lé onílé bí ẹ ò bá ṣẹ̀ a ò ní bọ́ta sọ̀rọ̀ yín ohun tẹ́ ẹ ṣe la wá sọ ọba Oworo you need to be questioned that is all you are a king to Oworo king ló pera ẹ oníwọ ni ọba Oworo you are to be questioned. Why are they breaking? Why are they demolishing the house of the people you govern over? Sanwo-Olu, you need to be questioned. Koshofe, local government chairman, you need to be questioned. And whoever, Obasa, Tobabe Wano Loshi Wambe, and Ken Toba Wambe, you need to be questioned. Okla, House of Assembly, you need to be questioned. Gbogbo yín lẹ Wambe. Ẹni létí ẹ sọ àwọn èèyàn di homeless. Wallahi, tí ilẹ̀ mi bá go down, ẹ ò ní fi ọmọ sílẹ̀ nínú ayé ìkẹyìn tó lọ sẹ́. Mo fi Ọlọ́run gbọ́. Ọmọ yín kankan ò ní sí nínú ayé yìí. Kì í ṣe threatening o wòlíì ni mí àjọ máa fà ó máa tóra ẹ̀yin mọ̀ pé ọgbẹ́ tí kò lè kúrò nínú ọkàn ni iṣẹ́ tí a ti ṣe látàárọ̀ wa àtọ̀sán wa a ṣe àfikọ́ ilé a ò fọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun jẹ akọ́ ilé ẹ̀yin lẹ́fẹ́ fọ àdẹ̀mọ̀ ẹ̀yin tẹ́ wà nídìí ẹ̀ mo fi Ọlọ́run bú rẹ̀ sẹ́ àní ọmọ kan kò ní kù nínú ayé ìkẹyìn tó lọ nínú àwọn ọmọ yín ẹ bá mi ṣe ẹ ṣe gan ni baba confam JP lórúkọ tèmi màá àtàṣe àwọn fídíò àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀
iye àwọn ibi tí wọ́n tún ti ń ta ilé yẹn tó tún ti lọ ń ta ilẹ̀ tí wọ́n fọ́ ilé tí wọ́n fọ́ yẹn ní 60 million máa tàṣe àtàná on the 8th òun ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ṣe protest lówóró. Today is on the 9th. ẹ ò fẹ́ jẹ́ kẹ́nikẹ́ni sinmi ẹ ti bà ìlú yìí jẹ́ prophesy tá a sọ gbogbo ẹ̀ ló ti padà wá ṣẹ pé Tinubu ò lè ṣèlú yìí I am telling you gbogbo ẹ ti ṣẹ mo dẹ̀ ń jẹ́ kó yé interview àtẹ̀sẹ̀ kò lè ṣe àwọn èèyàn ò ní jẹ́ kí Tinubu rí ìlú yìí ṣe ṣé wọ́n fẹ́ jẹ́ kó rí ìlú yìí ṣe ni wọ́n lọ fọ́lé onílé lówóró ṣówóró jẹ́ bí àná ibi táwọn kọ́lé sí kì í ṣojú títì o Tinubu ṣé wọ́n fẹ́ jẹ́ kó rí ṣe ni wọ́n fọ́lé onílé kiri ṣé wọ́n fẹ́ jẹ́ kó rí ṣe làwọn ọmọ yẹn lọ́n pe ra wọn pé ọmọ Tinubu ni àwọn ìwọ ni bàbá àwọn gbogbo táwọn bá ti ṣe àwọn ti ṣe gbé ẹ ṣí à fídíò God bless you.